déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ́fálẹyẹ. Ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣèlérí láti gba igbó ìpínlẹ̀ padà lọ́wọ́ àwọn ọ̀daràn ọ̀bàyéjẹ́ ènìyàn. Gómìnà Ahmed Ododo ló kéde ọ̀rọ̀ yìí síta nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí ibi àgọ́ tí àwọn olùṣọ́gbó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ ìsinmi ní ìlú Lọ́kọ́jà. Níbẹ̀ ló ti fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ààyè ààbò fún àwọn adàlúrú agbébọn àti àwọn ọ̀daràn búburú mìíràn tí wọ́n ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ àwọn, àti pé àwọn ti ṣetán láti lo ohun èlò gbogbo tó bá òfin mu láti fi yanjú àwọn ọ̀daràn tí ó wà ní ìpínlẹ̀ náà kí ọkàn àwọn olùgbé àti àlejò tí ó ń gbé ní ìpínlẹ̀ àwọn bá lè balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Olùdásílẹ̀ ìjọ Evangelical Biblical Outreach Ministry International IBOMI Wòlíì Issa El-Buba ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu láti túbọ̀ fi kún ìlàkàkà tipa rẹ̀ lórí dídẹ́kun àìní ààbò tó péye èyí tí ó wà káàkiri ilẹ̀ Nàìjíríà, kí ó sì tún jẹ́ kí ètò ààbò àwọn ènìyàn jẹ́ ohun tí ó wà lọ́kàn àyà rẹ̀ àti lókè téńté ju ọ̀rọ̀ òṣèlú àti ètò ìdìbò lọ. Ó tún wáá sọ ọ̀rọ̀ wípé ojúṣe iléeṣẹ́ ètò ààbò lápapọ̀ sinmi lórí iléeṣẹ́ adarí pátápátá, nítorí pé ohun gbogbo tí ìjọba, iléeṣẹ́, ẹ̀ka kọ̀ọ̀kan ní ilẹ̀ Nàìjíríà bá ń ṣe yóò padà sí orí tábìlì ọ̀dọ̀ rẹ̀. Nítorí ìdí èyí, kí ó lọ gba àwọn ọmọ wa kúrò lọ́wọ́ àwọn ajínigbé tàbí kí ó kọ̀wé fi ipò àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. El-Buba sọ ọ̀rọ̀ yìí ní ìlú Jos níbi tí ẹgbẹ́ Kristẹni ti ilẹ̀ Nàìjíríà CAN ti lọ ṣe àmì ètò ṣíṣàkíyèsí ọjọ́ ìsinmi dúdú, nínú èyí tí wọ́n kéde pé yóò wáyé fún odidi ọjọ́ 3 gbáko láti fi ṣọ̀fọ̀ àti àdúrà fún ètò ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Ọkùnrin àgbẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aliu Mustapha, ẹni tí ọjọ́ orí rẹ̀ tó 55 years, ni wọ́n ti fi ẹ̀wọ̀n ọdún 15 years dá lọ́lá lórí ẹ̀sùn pé ó bo iṣẹ́ òkùnkùn àti ètò búburú tí àwọn Boko Haram ṣe ní abúlé Katara, èyí tí ó ṣe abúlé rẹ̀. Ìròyìn náà ló ṣàlàyé wípé láti ọdún 2013 ni ó ti wà ní àkóló àwọn ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba orílẹ̀-èdè Britain ti ṣe ètò láti dẹ́kun àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tíì tó 16 years láti máa lo ẹ̀rọ ayélujára àti alátagbà gbogbo. Prime Minister Keir Starmer ni ó ṣe ìkéde yìí, tí ó sì tún ṣàlàyé wípé ìgbésẹ̀ ìdàgbàsókè yìí wà fún dídáàbòbò àwọn ọ̀dọ́ kéékèèké láti yàgò fún àwọn ohun búburú gbogbo àti fífarahàn lórí ẹ̀rọ èyí tí ó fi àkókò wọn ṣòfò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Adam Oshiomhole, ẹni tí ó jẹ́ aṣòfin tí ó ń ṣojú Àríwá Edo, ti sọ síta gbangba wáyàyé wípé ààbò tó péye wà ní ìpínlẹ̀ Edo nígbà tí òun fi jẹ gómìnà ní ọdún 2008 sí ọdún 2016 ju ìgbà tí Peter Obi fi jẹ gómìnà ìpínlẹ̀ Anambra láti ọdún 2006 títí di ọdún 2014 kí ó tó di pé ó gbé ìjọba lé Willie Obiano lọ́wọ́. Oshiomhole sọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí tí Ṣeun Ọ̀kínbálóyè, akọ́ṣẹ́mọṣẹ́, gbà á lálejò tí ó sì ṣe fún un ní ọjọ́ ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí ajagun-fẹ̀yìntì Lieutenant General Tukur Buratai ti ṣe ìkìlọ̀ gidigidi báyìí wípé ètò ààbò tí kò dára yìí lè yọrí sí jíjí àti pípa àwọn olórí olóṣèlú ńláńlá tí wọn kò bá tètè gbé ìgbésẹ̀ tàbí wá ojútùú ní kíákíá. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ ló ti ṣàpèjúwe mímú, fífìyàjẹ àti pípa Major General Rabi Abubakar, ẹni tí ó jẹ́ ajagun-fẹ̀yìntì, láti ọwọ́ àwọn agbébọn adàlúrú yìí gẹ́gẹ́ bí ìyípadà ìgbésẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà láti dojúkọ àwọn agbébọn adàlúrú. Ó tún wáá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa rírán àwọn ènìyàn létí ìkìlọ̀ tí òun ṣe ní ọdún 2021 nígbà tí òun sọ síwájú wípé tí wọn kò bá tètè wá nǹkan ṣe sí wàhálà àwọn adàlúrú agbébọn yìí, àìfàìmọ̀ kó má wà títí fún 20 ọdún 20 years. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun.
olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) igbákejì ààrẹ àná tẹ́lẹ̀rí Atiku Abubakar ti yan mínísítà àná tẹ́lẹ̀rí fún ìrìnnà ọkọ̀ ọ̀gbẹ́ni Rotimi Amechi gẹ́gẹ́ bí igbákejì ààrẹ fún ètò ìdìbò ti ọdún 2027. Orísun àrígbámú tí ó súnmọ́ ẹgbẹ́ NDC sọ pé Atiku ṣe ìpinnu yìí lẹ́yìn àgbéyẹ̀wò olùdíje tí ó wá láti gúúsù ìlà-oòrùn àti gúúsù ìwọ̀-oòrùn. Èyí yóò jẹ́ kí mímú Amechi jẹ́ ìgbésẹ̀ tó dára nítorí pé ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers tí ó sì tún ti jẹ́ mínísítà lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari, nínú èyí tí wọ́n nígbàgbọ́ pé yíyan rẹ̀ yóò jẹ́ àǹfààní fún ẹgbẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Bíṣọ́ọ̀bù ìjọ Anglican ti agbègbè Lafia Retired Reverend Godwin Robinson ti sọ síta nínú ìwàásù rẹ̀ yìí tí ó kẹ́yìn ìpàdé àkànṣe ètò ọlọ́jọ́ mẹ́ta tí ó wáyé ní ìlú Lafia wípé kí àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà dẹ́kun láti máa ṣe àwáwí kí wọ́n sì tún jáwọ́ lórí dídá ẹ̀bi fún àwọn agbègbè kọ̀ọ̀kan, ṣùgbọ́n kí wọ́n gbájúmọ́ wíwá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ àti ìpèníjà tí ó ń kojú ọrọ̀ ajé, nítorí pé ojúṣe olórí ni láti ru ọkàn ìgboyà àwọn ará ìlú sókè nípa gbígbé ìgbésẹ̀ akin láti kojú ìpèníjà gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Àwọn ìgbìmọ̀ ìṣàkóso tilé ẹ̀kọ́ gíga Chukwuemeka Odumegwu Ojukwu University, Igbariam, ìpínlẹ̀ Anambra, ti fọ̀nà ìta han àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga náà lórí ẹ̀sùn bíbá akẹ́kọ̀ọ́ lò pọ̀ lọ́nà àìtọ́, fífi ìbálòpọ̀ dúnkòokò-lajà mọ́ akẹ́kọ̀ọ́, gbígba owó gegere lọ́nà àìtọ́, fífi akẹ́kọ̀ọ́ ṣẹ̀sín àti àwọn ìwà búburú mìíràn. Ọ̀gbẹ́ni Madubueze ṣàlàyé wípé ìpinnu àti ìgbésẹ̀ yìí wáyé nínú ìpàdé ọlọ́gọ́fà-ó-lé-méjì 122 tí àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ náà ṣe ní ọjọ́ 12 oṣù kẹfà June 12 ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Premium Time. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé àwọn alágbàtà afẹ́fẹ́ ìdáná ti gbáradì tí wọ́n sì tún ti fi kún ìlàkàkà wọn láti jẹ́ kí gbígbé afẹ́fẹ́ ìdáná wọlé túbọ̀ pọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ. Mínísítà lórí ohun èlò epo rọ̀bì Retired Honourable Ekperipe Ekpo ló tú àṣírí ọ̀rọ̀ yìí síta nínú àkọsílẹ̀ tí ọ̀gbẹ́ni Lois Uba, ẹni tí ó jẹ́ agbẹnusọ rẹ̀, gbé síta láti ìlú Àbújá. Ó wá rọ ẹgbẹ́ Nigeria Midstream àti Downstream Petroleum Regulatory Authority (NMDPRA) láti rí dájú pé àwọn iléeṣẹ́ tí wọ́n ń pọn epo rọ̀bì àti alágbàtà ń pèsè epo pẹtiró àti afẹ́fẹ́ ìdáná lọ́pọ̀ yanturu, kí ó má sì ṣe tún sí ségesège nínú títà rẹ̀ mọ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún má gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.